ẹni ẹlọ́kọ̀ ẹlẹ́sìn mọ́kọ ọ̀run yín. Bẹ́ẹ̀ni. Nígbà tí a mọ́kọ ọ̀run láyé ẹni kálukú ti gbọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ṣe àṣeyọrí nílò ìgbà lẹ́mọ̀tí dádì àmọ́ mi. Bẹ́ẹ̀ni. Ọkọ ọ̀run ti dé olówó ni wọ́n ni ọba àlú ni mẹ̀kúnnù ni àbọ́lọ́rọ̀ èèyàn ẹ bá mọ̀ lóòótọ́ pé olùṣèlú kí lápèjúwe ẹ̀. Mo mọ̀ o, ọlọ́lá ọlọ́rọ̀ ni o, kódà ọba ni. Ọba lọkọ ọ̀run. Ṣùgbọ́n yẹn ò kàn yín lọ́wọ́ kò dẹ̀ kàn yín lẹ́sẹ̀, ẹ mẹ́nu kò bẹ̀. Ẹ sì sábà mọ̀ síra yín rí. Ìyẹn ò ń ṣe wàhálà anybody, ẹ mẹ́nu kò níbẹ̀. Ṣùgbọ́n ilé ìtọ́ máa ń dáhùn máa ń fọ́nrán ẹ̀wọ̀n ká ìyàwó mi ọlọ́pàá ní ká. Ìyẹn ò kàn yín, ètò kàn yín ni kẹrin. Ẹ̀yin ọlẹ́wọ̀n káàkiri àgbáláyé àti ìlọ lórí ọ̀rọ̀ ọlọ́kọ̀ ọ̀run dé náà. Bẹ́ẹ̀ni. Táwa wo kí yẹn mà wọ́n ní ọmọ ń bímọ sọ́hùn wọ́n ní gbogbo ọmọ tó ẹgbẹ́ bí láyò ti bí sọ́hùn. Bẹ́ẹ̀ni. Kí lóòótọ́ lélẹ̀? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kódà ó ti ṣẹlẹ̀ sí èmi náà ni mo ń di arí. Ẹ lọ́mọ lọ́rùn. Ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Tọkọ mi yẹn wá wò pé òun yọ̀ǹda ìyàwó yẹn fún wọ. Tọkọ mi yẹn wò pé òun yọ̀ǹda ìyàwó yẹn fún ẹ láyé, o wá treat ẹ dáadáa. Ọkọ mi yẹn náà lè da ẹ sẹ̀ríà. Ó lágbára débẹ̀. Ó ní agbára débẹ̀ láti ọkọ ọ̀run là ń pè. Ẹni tó máa rí ohun tí wọ́n ò rí. Spiritual husband tó máa lọ tẹ́lẹ̀ ìdí ẹ níbi tó ti fẹ́ gba promotion, ibi tó lápọ̀ìmẹ́ǹt sí. Ẹni tó lè jẹ́ kí dọ́kúmẹ̀ntì ẹ jábọ́ sómi ní 9 minutes. Ẹni tó lè jẹ́ kí chẹ́ẹ̀kì tí wọ́n mú fún ẹ kó o wá tì epo lè kán sí ní 9 minutes. Kò sí sábàbí kankan tó ò lè lù lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé, lórí ọ̀rọ̀ ọkọ ọ̀run dé. Nítorí ẹ̀ àwọn obìnrin kan náà wà sá o, ṣé ń gbọ́ mi sà? Aláṣejù bàbá àṣetẹ́ ni wọ́n. Obìnrin alágbèrè náà wà tó ń ba tọkọ jẹ́, tó ń jẹ́ pé ìfàyàlàyà tiẹ̀ níta òun ló ń kó bá tọkọ nínú ilé, tọkọ ò fi rọ́nà lọ. Alágbèrè obìnrin náà wà, bó ṣe wà lọ́kùnrin bẹ́ẹ̀ ló wà lóbìnrin. Ṣùgbọ́n olórí àdúrà tèmi ni pé gbogbo inú ilé tí ọrẹ́ ń nà lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo inú ilé tó ń jẹ ibùjókòó tó ń jẹ̀yà ìmọ̀dí lọ́wọ́lọ́wọ́ báyìí, kọ́lọ́n kó jọ náà lálẹ́ kó bá wa pẹ̀tù sí. Màmá kíyà tó máa lọ yányán láti ń padà mọ́lé báyìí. Kí lèèyàn máa rí, kí lèèyàn máa mọ̀ lábọ̀ pé òun ọkùnrin sáré òun ọkùnrin tí ń dà láàmú. Kí làpẹẹrẹ tóbìnrin máa rí láti ètè sáré sí rẹ̀? Bẹ́ẹ̀ni, àwọn àpẹẹrẹ yẹn pọ̀ tóbìnrin mi ò dẹ̀ kí ń ṣàkíyèsí. Ọṣẹ kan wà, òróró kan wà. Mi ò ní tà. Mo mọ̀ pé gbọ́dọ̀ mi ò ní ta ì máa bí àwọn kan nú, ó dẹ̀ máa ń bí àwọn kan nínú sàkání mi. Mi ò dẹ̀ ní ta ni mo sọ yẹn, ṣùgbọ́n tọrẹ àánú ló máa fi gbà. Ṣé rí ọṣẹ àti òróró yẹn sà? Kì í ṣe pọ́kọ ọ̀run yẹn máa lọ pátápátá o, but with luck. It depends ẹni tí tiẹ̀ ò bá ì tí ì gbilẹ̀. Ẹni tí tiẹ̀ ò bá ì gbilẹ̀. Tó o bá fi wẹ̀ lálẹ́ kó o tó sùn, mo fi Ọlọ́run ọba ṣẹlẹ́rìí, kódà tó bá jẹ́ òwò aláǹtakùn ló máa ń ta láti òkè sílì yẹn báyìí wà jí sásìkò, mo fi ẹ̀mí mímọ́ ṣẹlẹ́rìí. Tábẹ́ ta. I don't want to say much. Tó bá jẹ́ pé ń ta bọ̀ báyìí, bóyá o máa jarun pálí, bóyá o máa dìde lọ́tọ̀ ni o, kì í ṣe lára tiẹ̀. Tí ọkọ ọ̀run yẹn bá ń bọ̀ lálẹ́ yẹn, wàá yìn rùn sí. O ò dẹ̀ ní rùn sálàánú. Ṣọ́rọ̀ mi yé yín, mi ò ta o, but àwọn kan títí wọ́n ti gbilẹ̀. Nǹkan wà tẹ́ ẹ lè lò tó jẹ́ pé agbára mi ò lè gbé lọ́fẹ̀ẹ́. Ohun tó bá dé. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n èyí tí ò tí ì gbilẹ̀, kódà wọ́n tó ti gbilẹ̀ tí ò sówó lọ́wọ́ ẹ̀ gan, wọ́n gba ọṣẹ yẹn kó gba òróró yẹn kó kàn máa fi ìgbàgbọ́. Kó o máa fi lò ó. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global. Alore TV, ẹ máa wò ó. Ṣé mọ̀ pé ìmọ̀ ò lópin? Èmi ò tí ì mọṣẹ́ débi pé kó lu ọkọ ọ̀run pa kó kú. Níbi tí èmi mọ̀ ọ́ dé ni ó pé bye bye to rédèrèdè,
bye bye tó jákujàku. Ìpínyà wà. Ó wà. Bẹ́ẹ̀ ni tó máa fi jẹ́ èèwọ̀ fún. Téèyàn bá dẹ̀ ti jẹ́ èèwọ̀ fẹ́èyàn, ródò kò ní ṣàn kó bojú ẹ̀yìn mọ́. Ní ìmọ̀ àwọn tó bẹ́ẹ̀ lù pa mi, ìmọ̀ àwọn tó bẹ́ẹ̀ yìn ń bọ̀. Èmi ò tí ì kọ́ṣẹ́ débẹ̀ yẹn. Ìmọ̀ Ọlọ́run, ìyá Ọlọ́run ò tí ì fún mi nímọ̀ àti pa. Láti fi ṣerú ẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kó o jẹ́ èèwọ̀ fún. Kó má dé sàkání ẹ̀ mọ́ láyé, ìyẹn dá mi lójú tó di kọ́. Ìyẹn wà. Mo wà pẹ̀lú yín olóòtú. Táwa ni ó lẹ́tọ̀ọ́ láti ṣe ètò ìpínyà fún ẹni tó bá ní ọkọ ọ̀run. Ẹ̀yin tẹ́ jẹ́ wòlíì aláṣọ funfun ni. Pásítọ̀ tí wọn ò wọṣọ ni, àáfàá ni, àbáwọn tó jẹ́ oníbílẹ̀ ta ló lágbára láti ṣe tara mọ́rán. Ẹ ṣe sà. Kò sẹ́ni tí ṣẹ́rí I want everyone to listen well, both pastor, reverend, this and that. Come and listen o. Àgàgà wọ́n tó o bá mọ ọkọ ọ̀run ẹ láyé. Bẹ́ẹ̀ ṣe mọ́ra láyé yẹn, there is 99% possibility tí òun ò bá sínú mọ́lẹ̀, tí ìwọ ò sí nínú mọ́lẹ̀, ẹ ní jẹ́ ọ̀rẹ́ ara yín. Torí wọ́n ti mọ̀ pé tẹ́ ẹ bá jẹ́ ọ̀rẹ́ ara yín, nǹkan yẹn máa wọ́ọ̀kì gan. So wọn ò ní jẹ́ kẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́ ara yín bẹ́ẹ̀ ṣe ti mọ́ra yín láyé. Ẹni yẹn ló máa jẹ́ ẹni tí wọ́n máa takò, ẹni yẹn ló máa jẹ́ ẹni tóun náà máa takò ẹ. Ọkọ ọ̀run kì í ṣe nǹkan tí ó ṣe é yára tètè mú kúrò. Nítorí pé kì í ṣe gbogbo wòlíì ló mọṣẹ́ ọkọ ọ̀run ṣe. Ìyẹn lẹ máa rí pé àwọn obìnrin kan wọ́n á ti ṣiṣẹ́ ọkọ ọ̀run lẹ́ẹ̀mẹrin, lẹ́ẹ̀márùn-ún, á tiẹ̀ ti sú ẹlòmíì nítorí ìdí tó ń fà ni pé iṣẹ́ tí wọ́n bá ṣe fún Táyé, òun náà ni wọ́n ń ṣe fún Kẹ́hìndé. Ohun tí ọkọ ọ̀run oníkálukú dẹ̀ fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọkọ ọ̀run Táyé yàtọ̀ sí ti Kẹ́hìndé. Gbogbo ẹ̀ ń káwọn ọmọ lọ sínú aginjù, ẹ lọ́nà ọmọ ọlọ́mọ lẹ́gba, ẹ kàn ń fìyà jẹ wọ́n ni. Ká máa ní wọ́n ń kọ́ ọmọ láginjù, wọ́n lọ nà nítorí ọkọ ọ̀run kó fi sílẹ̀. Ìyẹn kọ́ lọkọ ọ̀run ṣe fẹ́ fi sílẹ̀. Ẹ kàn ń fìyà jẹ ọmọ yẹn ni. Kọ́lọ́run kó fún gbogbo wa ní ìmọ̀ àti òye, kó dẹ̀ fún wa nímọ̀ jù báyìí lọ. Àmọ́ abáwò dáadáa wọ́n ní wọ́n pín ọkọ ọ̀run àti ìyàwó ayé, wọ́n pín wọn níyà. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n ṣe ìpínyà lè wà ṣá? Ìpínyà lè wà. Ìpínyà tó dẹ̀ lè wà ni pé kí ọkọ ọ̀run yẹn kó má di arábìnrin yẹn lọ́wọ́. Kárábìnrin yẹn má máa láṣepọ̀ mọ́ lójú oorun. Kárábìnrin yẹn má ṣe ìyàwó lójú oorun. Kárábìnrin yẹn má gbé ilé ọkọ lójú oorun, gbogbo ohun tó yẹ kó gbélé ayé ṣe kó má gbójú oorun ṣe. Ni sábàbí ìpínyà. Òun ni sábàbí ìpínyà. Tí ò bá sí pé òtítọ́ ọ̀rọ̀ máa ń korò. Tẹ́ bá wo ayé sẹ́yìn, ẹ rí i pé nígbà kan tí àwọn baba ńlá wa tán bá bí àwọn ọmọ, wọ́n máa wo àkọsẹ̀jáyé ẹ̀. Ṣé rí gbogbo nǹkan yẹn tá a ti dànù nísìnyí, olóńkó bá ìmọye ìgbésí ayé àwọn ènìyàn. Ẹ má jẹ́ kí n tọ̀ yín. Ẹ lọ wo bí ayé àwọn great grandfather wa bó ṣe dáa ju tiwa lọ. Nítorí pé wọ́n wo àkọsẹ̀jáyé wọn, wọ́n mọrú ọmọ tó jẹ́, wọ́n mọ̀ gbésẹ̀ tó yẹ kán gbé, wọ́n mọ̀ gbésẹ̀ tí ò yẹ kán gbé, wọ́n mọ ohun tó jẹ́ èèwọ̀ fún wọn. Ṣé rí ní ìtàkọsẹ̀jáyé, torí ẹ̀yin aláṣọ funfun kan ẹ máa fẹ́ kà sí ọ̀rọ̀ ìbílẹ̀, mo fẹ́ kẹ́ ẹ lísìn dáadáa kẹ́ ẹ wá gbọ́. Ẹ má jẹ́ ká tanra wa o. Eléyìí ò ń ṣọ̀rọ̀ ìbílẹ̀ o. Ẹ̀yin kan wà nídìílé yín tó jẹ́ pé tí wọn ò bá kọlà fọ́mọ, ọmọ yẹn ìmọ́lẹ̀ ò lè sí nínú ayé ẹ̀. Ẹ ti mọ̀ pé ìlà kíkọ yẹn ní ìdílé yín ó ní nǹkan kan tó rọ̀ mọ́. Àmọ́ ẹni ayé ti lajú kọjá bó ṣe yẹ, ẹ bí ọmọ ẹ kọlà fún. Ẹ ń ṣòyìnbó, ẹ lè fayé òyìnbó ṣayé yín. Ọlọ́run tó dá àwọn òyìnbó aláwọ̀ funfun, ó mọ májẹ̀mú àti ìpìlẹ̀ tó fi dá wọn. Eléyìí ò ń ṣọ̀rọ̀ olóògùn ni wọ́n, kò ń ṣọ̀rọ̀ aláwo ni wọ́n. Bí wọ́n bá ṣe ń ṣe ní ilé yín, ní ìdílé bàbá tẹ́ ẹ ti jáde, ní ìdílé ìyá tẹ́ ẹ ti jáde,
ní kẹ́ máa ṣe. Ìyẹn ò sọ pé bóyá ẹ lọ bọ Ògún àbẹ lọ bọ gbá àbẹ lọ bọ àwo, because I could remember nígbà tí àwọn parents mi tí wọ́n bí àbúrò mi, tí n bá tiẹ̀ fojú rí tara mi, mo fojú rí tàbúrò mi, mo rí pé kinní kan wà tó dàbí ẹyìn, bóyá ẹyìn náà ni tó gbé sílẹ̀ báyìí tó bá ń bẹ báyìí a máa jáde bí àgbọn. Mo wá rí i pé bọ́n ṣe ń da omi sórí páànù, wọ́n ní kí màmá mi máa gbé àbúrò mi lọ sábẹ́ páànù báyìí, bẹ́ẹ̀ ni kọ́ máa gbé lọ kọ́ máa gbé bọ̀ báyìí. Wọ́n ní orò ìdílé àwọn bàbá mi ni, ọmọ Abẹ́òkúta ni mí, ọmọ Àgọ́ Ọ̀bà ni mí, ọmọ Ọ̀ṣọ́bà ni mí. Wọ́n ní orò ìdílé wọn lágọ̀ọ́ Ọ̀bà ni wọ́n ṣe fábúrò mi yẹn. Níbo la fi gbogbo yẹn sí? Christianity ọ̀tọ̀ ẹjọ́ nítorí tọlọ́run. Mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó o lọ ṣáwó, mi ò dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó o lọ dáfá. Ní ìdílé bàbá àtìyá tó ti jáde, kí ni ìpìnlẹ̀ ibẹ̀? Ogun òde lò, ẹ kàn ń sọ gbogbo àwọn ẹ kàn ń kó ìṣòro tí ò yẹ kẹ́ kó lọ bá pásítọ̀ míì, ẹ kàn ń kó lọ bá àwọn míì inú yín ẹ kàn ń sun owó ná, tó jẹ́ pé ègún ìdílé ló ń yọ ọmọ míì lẹ́nu. Yes, ègún ìdílé òun ló ń yọ ọmọ míì lẹ́nu. Ṣáárí tí ègún ìdílé bá máa yọ ẹ̀ lẹ́nu sà, ó lè sọ̀rọ̀ ẹ̀dọ́kọ̀ ọ̀run, kò sọ́nà tí ò lè gbà wá. Ohun tí ò yẹ lómi ìlẹ́nu láti kékeré á kàn déédéé bẹ̀rẹ̀ bóyá lómi bí ọmọ 20 or 30 years á máa bá sùn lójú àlá, wọ́n á máa gbóúnjẹ wá fún ọkọ yẹn ló máa kẹ́, ọkọ yẹn ló máa gẹ̀ ẹ́. Ẹ̀yin fúnra yín lè tàn mọ́lẹ̀ sínú ayé yín láì má ìwà àyàn kankan káàkiri. Àmọ́ wọ́n máa sọ pé wọ́n ní wọ́n ń lu ọkọ ọ̀run pa, pé èèyàn lè pa ọkọ ọ̀run láti lè fa adékítà ayé kóráyé ṣe. Ṣé lóòótọ́ ni eléyìí ṣáà bí? Ṣé mọ̀ pé ìmọ̀ ò lópin? Èmi ò tí ì mọṣẹ́ débi pé kó lu ọkọ ọ̀run pa kó kú. Níbi tí èmi mọ̀ ọ́ dé ni ó pé bye bye tó rédèrèdè, bye bye tó jákujàku. Ìpínyà wà. Ó wà. Bẹ́ẹ̀ ni tó máa fi jẹ́ èèwọ̀ fún. Téèyàn bá dẹ̀ ti jẹ́ èèwọ̀ fẹ́èyàn, ródò kò ní ṣàn kó bojú ẹ̀yìn mọ́. Ní ìmọ̀ àwọn tó bẹ́ẹ̀ lù pa mi, ìmọ̀ àwọn tó bẹ́ẹ̀ yìn ń bọ̀. Èmi ò tí ì kọ́ṣẹ́ débẹ̀ yẹn. Ìmọ̀ Ọlọ́run, ìyá Ọlọ́run ò tí ì fún mi nímọ̀ àti pa. Láti fi ṣerú ẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kó o jẹ́ èèwọ̀ fún. Kó má dé sàkání ẹ̀ mọ́ láyé, ìyẹn dá mi lójú tòdì kọ́ ọ̀. Ìyẹn wà. Mo wà pẹ̀lú yín olóòtú. Táwa ni ó lẹ́tọ̀ọ́ láti ṣe ètò ìpínyà fún ẹni tó bá ní ọkọ ọ̀run. Ẹ̀yin tẹ́ jẹ́ wòlíì aláṣọ funfun ni, pásítọ̀ tí wọn ò wọṣọ ni, àáfàá ni, àbáwọn tó jẹ́ oníbílẹ̀ ta ló lágbára láti ṣe tara múrán. Ẹ ṣe sà. Kò sẹ́ni tí ṣe rí I want everyone to listen well, both pastor, reverend, this and that. Come and listen o. Torí aláṣọ ara, torí pé aláṣọ funfun kò gbé orúkọ sórí. Aláṣọ ara gan ni wíǹsì pọ̀ jù níbẹ̀. Gbogbo àwọn wíǹsì tó rìtáyà lọ́dọ̀ ẹ̀yin aláṣọ funfun, àwọn tẹ́lẹ̀ fi tùràrí lé dànù. Aláṣọ ara lọ́rì sóòmù sí. Torí wọ́n mọ̀ pé wọn kì í fi tùràrí ń bẹ̀, wọn ò dẹ̀ ń lo lọ́fíńdà ń bẹ̀. Ilé ìjókòó wọn níbẹ̀. Yes. Ilé ìjókòó wọn níbẹ̀, wọn ò ní tètè rí wọn nítorí aláṣọ ara àwọn kan wọn kì í ríran. Lẹ́yìn kọkọrin, kò sí ẹni tí Ọlọ́run ò fún ní agbára. Mùsùlùmí ni Ọlọ́run gún wá síbẹ̀. Kírísítẹ̀nì ni Ọlọ́run gún wá síbẹ̀. Ẹlẹ́sìn kẹta ni Ọlọ́run gún wá síbẹ̀. I don't discriminate. Tó bá jẹ́ pé kì í ṣe pé adélé ayé tán ká tó create ẹ̀sìn kẹta tá a bá láyé tá la wà láti sọ pé àwọn ẹlẹ́sìn kan ló lágbára lórí nǹkan kan. Ọlọ́run ló lọ̀rọ̀, èmi kọ́ ni mo ní ọ̀rọ̀. Ọlọ́run dẹ̀ ló làṣẹ. Ẹlẹ́sìn kẹta ò bá pè Ọlọ́run kọ́lọ́run palẹ̀ mọ́ wọn kúrò nínú ayé. So Ọlọ́run ló lè mi ò jà fún Ọlọ́run, mi kì í ṣe PA Ọlọ́run. Mo bá ẹlẹ́sìn kẹta ní ayé ni. Yes, kọ́ dẹ̀ máa gbé ìgbé tiwọn. Kémi náà máa ṣe kíni? Kí n máa gbé ìgbé tèmi. Kí Mùsùlùmí náà ká máa ṣiṣẹ́ wa. Ojú ọ̀run tó ẹ̀yẹ ọ̀run fò láì fara kanra wọn. Gbogbo wa la jọ ní agbára lórí iṣẹ́ ọkọ ọ̀run.
bàbá ẹ sọ fún ìkọlẹ ká mọ fi ọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ tó láwọn tó ń gbọ́ wa alágbọ̀ọ́yé ni wọn ó sì ní bàbá yìí pé tó bèrè lọ́mọ ẹni ẹlọkọ ẹlẹsìn mọkọ ọ̀run yín nígbà tí a mọkọ ọ̀run láyé ẹni kálukú ti gbọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ẹ ṣe àṣetọ́ni nílò ìta kẹwọn ti dádì àmọ́ mi ọkọ ọ̀run ti dé olówó ni wọ́n ni ọba àlú ni mẹ̀kúnnù ni àbọ̀lọ́rọ̀ èèyàn ẹ bá mọ̀ lóòótọ́ bó ló ṣe rí kí ni àpèjúwe ẹ̀. mo mọ̀ o ọlọ́lá ọlọ́rọ̀ ni o kódà ọba ni ọba lọkọ ọ̀run. ṣùgbọ́n yẹn ò kàn yín lọ́wọ́ kò dẹ̀ kàn yín lẹ́sẹ̀ ẹ mẹ́nu kò ń bẹ̀. ẹ sì sábà mọ̀ síra yín rí. ìyẹn ò ń ṣe wàhálà anybody ẹ mẹ́nu kò níbẹ̀. ṣùgbọ́n ilé ìtọ́ máa ń dáná máa ń fọ́nrán àwọn gáà ìyàwó mi ọlọ́pàá ká. ìyẹn ò kàn yín èyí tó kàn yín ni kẹrin. ẹ̀yin ọlẹ́wọ̀n káàkiri àgbáláyé àti ìlọ lórí ọ̀rọ̀ ọlọ́kọ̀ ọ̀hún dé náà ni. bẹ́ẹ̀ ni. ká wo kí ni ẹ mà wọ́n ní ọmọ ń bímọ sọ́hún wọ́n ní gbogbo ọmọ tó yẹ kó bí láyò ti bí sọ́hún. bẹ́ẹ̀ ni kí ló tọ́ lélẹ̀. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kódà ó ti ṣẹlẹ̀ sí èmi náà ni mo ń di arí. ẹ lọ́mọ lọ́rùn. ẹ máa wí bẹ́ẹ̀ kiri olóòtú ní múndíá ó ti ṣẹlẹ̀ sí mi rí mo ti wà lójú oorun rí tí mo dẹ̀ lálàá pé mo lóyún tí mo dẹ̀ lálàá pé mo bí ọmọ àmọ́ gẹ́gẹ́ bí ẹni tó ní ìmísí Ọlọ́run tọ́lọ́run tún dá àwọn ìyá mi dáadáa wọ́n mú ọ̀kan wọ́n fi kún èjì torí ìgbà tí mo láàlá yẹn mi ò tí ì bẹ̀rẹ̀ sí súnmọ́kùnrin rárá. Àwọn náà ò dúró lórí ọ̀rọ̀ mi ni wọ́n ṣe jẹ́ kí ìlérí tayé májẹ̀mú tayé wọ́n ṣe jẹ́ kó ṣẹ. Ṣùgbọ́n nísìnyí irọ́ ti pọ̀ jù òótọ́ lọ. Torọ́ lóòótọ́ ò ní kọ́ síwájú orí. Onírọ́ náà ò dẹ̀ ní kọ́ síwájú orí. Òun ni iṣẹ́ ọkọ ọ̀run ṣe sú àìmọye obìnrin. Ó pé mi ò ṣiṣẹ́ ọkọ ọ̀run mọ́sẹ̀. Yes. They have spent a lot of money on spiritual husbands. So they are not ready to do anything again. But ọṣẹ kan wà, òróró kan wà. Mi ò ní tà. Mo mọ̀ pé gbọ́dọ̀ mi ò ní ta ìmáa bí àwọn kan nú, ó dẹ̀ máa ń bí àwọn kan nínú sàkání mi. Mi ò dẹ̀ ní ta ni mo sọ yẹn. Ṣùgbọ́n tọrẹ àánú ló máa fi gbà. Ṣé rí ọṣẹ àti òróró yẹn sà? Kì í ṣe pọ́kọ ọ̀run yẹn máa lọ pátápátá o. But with luck, it depends ẹni tí tiẹ̀ ò bá tí ì gbilẹ̀. Ẹni tí tiẹ̀ ò bá ì gbilẹ̀. Tó o bá fi wẹ̀ lálẹ́ kó o tó sùn, mo fi Ọlọ́run ọba ṣẹlẹ́rìí kódà. Tó bá jẹ́ ìwà aláǹtakùn ló máa ń ta láti òkè sílì yẹn báyìí wà jí sásìkò mo fi ẹ̀mí mímọ́ ṣẹlẹ́rìí. Tábẹ́ ta. I don't want to say much. Tó bá jẹ́ pé ń ta bọ̀ báyìí bóyá o máa jarun pálí bóyá o máa dìde lọ́tọ̀ ni o kì í ṣe lára tiẹ̀. Tí ọkọ ọ̀run yẹn bá ń bọ̀ wá lálẹ́ yẹn wàá yìn rùn sí i. O ò dẹ̀ ní rùn sálàánú. Ṣọ́rọ̀ mi yé yín mi ò ta o but àwọn kan títí wọ́n ti gbilẹ̀ nǹkan wà tẹ́ ẹ lè lò ó tó jẹ́ pé agbára mi ò lè gbé lọ́fẹ̀ẹ́. Ohun tó bá dé. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èyí tí ò tí ì gbilẹ̀ kódà àwọn tó ti gbilẹ̀ tí ò sówó lọ́wọ́ ẹ̀ gan wọ́n gba ọṣẹ yẹn kó gba òróró yẹn kó kàn máa fi ìgbàgbọ́ kó o máa fi lò ó. Kò ń ṣe nǹkan dúdú nǹkan funfun ni kó kàn máa fi ìgbàgbọ́ lò ó bí gbóná ló máa fi wọṣẹ yẹn lálálẹ́ wàá dẹ̀ máa fi òróró yẹn wàá máa fi para wàá pè mí wàá sọ fún mi. Wọ́n tá bá rí ẹni tí ó lọ ń fẹ́yàwó tí ó lọ́kọ lọ́rùn kí la máa ṣẹlẹ̀ sí lọ́kọ bẹ́ẹ̀ yóò láì dàbí nǹkan ó dàrú fún gan. Ṣé rí kì í ṣe gbogbo ọkọ ọ̀run náà nìkan ọkọ ọ̀run mi wà láàánú ni bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin míì tí nǹkan máa ń dàrú fún ìyàtọ̀ kọ síyàwó wọn ló ń jẹ́ kí nǹkan dàrú fún wọn. Kò
ó ṣe pé nítorí ìyàwó ẹ ní ọkọ ọ̀run láti ìdí àgbèrè ikú ń jọ̀gẹ̀dẹ̀ ń rẹ̀dí kò mọ̀ pé ohun tó ń dùn pààyàn ìgbádùn ìṣẹ́jú márùn-ún a máa wọlé ọlá a dẹ̀ máa ba bílíọ̀nù jẹ́ tó lè bọ́ ṣòkòtò nídìí èèyàn bí ìjà lọ láàrin ìṣẹ́jú kan ogun tó wà nínú ìfàyàlù àyà mo fi ẹ̀mí mímọ́ ṣe ẹ̀rí I am not talking out of jealousy I am talking out of experience àti ohun tí mo mọ̀ ni mò ń ṣe ogun tó wà ní inú ìfàyàlù àyà ogun tó wà ní inú ìfàyàlù àyà tí ọlọ́lá ọlọ́rọ̀ láwọn bàbá mi ní baálé ilé tí wọ́n bá mọ̀ mo fi ẹ̀mí mímọ́ ṣe ẹlẹ́rìí tí n bá ń sọ eléyìí láti gbèjà àwọn obìnrin kan kí ọba onímájẹ̀mú kó fi dá sẹ̀ríà fún mi oníṣẹ́ ni mí tí mo ti ń ṣe láti kékeré mo mọ ohun tí mo ti fetí mi gbọ́ mo dẹ̀ mọ ohun tí mo ti fojú mi rí ogun tó wà nínú ìfàyàlù àyà nínú ìgbádùn yẹn gbogbo baálé ilé tó ń wò mí pátápátá ẹ ò ní ṣàgbákò ìfàyàlàyà ò ní nà yín lọ́rẹ́ lágbára tọrọ ọlẹ́ obìnrin ò ní nà yín ogun ìfàyàlàyà sà ló máa ń fa ìṣubú fún ọkùnrin mìíràn ṣùgbọ́n tó bá dọ́dọ̀ àfáà wọn àbọ̀dọ́dọ̀ wòlíì wọn wọ́n níyàwó ẹ lọ́kọ̀ọ̀run ọkọ̀ọ̀run ìyàwó ẹ ló ń ba tiẹ̀ jẹ́ ìyẹn náà possible kì í ṣe pé kò possible ìyẹn náà máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ kì í ṣe pé kò ṣiṣẹ́ bẹ́ẹ̀ bọ̀ tó bá tún wà lọ jẹ́ ń tó yin treat ìyàwó ẹ̀ tọkọ ọ̀run yẹn wá wò pé òun yọ̀ǹda ìyàwó yẹn fún wọ tọkọ ọ̀run yẹn wò pé òun yọ̀ǹda ìyàwó yẹn fún ẹ láyé o wá treat ẹ̀ dáadáa ọkọ ọ̀run yẹn náà lè da ẹ̀ ń sẹ̀ríà. Ó lágbára débẹ̀. Ó ní agbára débẹ̀ láti ọkọ ọ̀run là ń pè ẹni tó máa rí ohun tí wọ́n ò rí spiritual husband tó máa lọ tẹ́lẹ̀ ìdí ẹ níbi tó ti fẹ́ gba promotion ibi tó lápọ̀nmẹ́ǹt sí ẹni tó lè jẹ́ kí document ẹ jábọ́ sómi ní 9 minutes ẹni tó lè jẹ́ kí chẹ́ẹ̀kì tí wọ́n mú fún ẹ kó o wá tì epo lè kán sí ní 9 minutes kò sí sábàbí kankan tó ò lè lù lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé lórí ọ̀rọ̀ ọkọ ọ̀run dé nítorí ẹ̀ àwọn obìnrin kan náà wà sá o ṣé ń gbọ́ mi sà aláṣejù bàbá àṣetẹ́ ni wọ́n obìnrin alágbèrè náà wà tó ń ba tọkọ jẹ́ tó ń jẹ́ pé ìfàyàlàyà tiẹ̀ níta òun ló ń kó bá tọkọ nínú ilé tọkọ ò fi rọ́nà lọ alágbèrè obìnrin náà wà bó ṣe wà lọ́kùnrin bẹ́ẹ̀ ló wà lóbìnrin ṣùgbọ́n olórí àdúrà tèmi ni pé gbogbo inú ilé tí ọrẹ́ ń nà lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo inú ilé tó ń jẹ ibùjókòó tó ń jẹyà ìmọ̀dí lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́lọ́n kó jọ náà lálẹ́ kó bá wa pẹ̀tù sí. màmá kíyà tó máa lọ yányán láti padà mọ́lé báyìí kí lèèyàn máa rí kí lèèyàn máa mọ̀ lábọ̀ pé ọkùnrin sáré ọkùnrin tí ń dà láàmú kí làpẹẹrẹ tóbìnrin máa rí láti lè tẹ sáré sí rẹ̀. bẹ́ẹ̀ ni àwọn àpẹẹrẹ yẹn pọ̀ tóbìnrin mi ò dẹ̀ kí ń ṣàkíyèsí. tí ọkọ ọ̀run bá fẹ́ farahàn yàn nígbà míì tó bá wo rẹ̀ báyìí wàá máa dédé dára ẹ lọ́rùn báyìí nì nínú mírọ̀ wàá wò pé o fine èmi mo fine báyìí bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa sọ fún ẹ pé báwo ni wọn ò ní tòsí ẹ. wọn ò ní tòsí ẹ. yóò mọ dára rẹ̀ wù ni. ìwọ ló máa dára ẹ wù ìwọ ló máa rí ẹwà ṣùgbọ́n abiyù làwọn èèyàn máa rí. ìwọ ló máa wò pé ìwọ ló dáa tó yìí ó ní rí èèyàn ní báwo ni ọ̀rẹ́ ọkàn ọ̀run nìyẹn o sampo nìyẹn káfura èdè nìyẹn o èèjì ọkọ ọ̀run máa ń bá promise and fail rìn gan níjọ́ tó bá tún wà mú tó fẹ́ ṣe ẹ́ lọ́ṣẹ́ wàá tún wá da lójú èèyàn wàá tún wá rí èèyàn ní báwo ni inú àtún máa dùn pé láti jẹ́ ọjọ́ ìmí ò rí èèyàn mo jàjà rí èèyàn ìyẹn wá kẹ ìkẹ́ ọjọ́ kan sí méjì mẹ́ta ni akẹ́ afẹ́ olójú afẹ́ nímú ìwọ náà rò páyé ti tọ́pọ̀gún ti ṣẹ́ á kàn yí bírí ó lọ nìyẹn ọkọ ọ̀run ló ń jẹ́ bẹ́ẹ̀ àgàgà tí àṣepọ̀ tí àwọn obìnrin bá lákìyèsí àwọn obìnrin tọkọ ọ̀run náà lọ́rẹ́ tó bá ti bẹ́ẹ̀ lómi ní àṣepọ̀ ọjọ́ kan wọ́n drop ẹ̀ wọ́n tún gbé kọ́ọ̀lù ẹ̀ mọ́ ó máa jẹ́ kó rùn sí wọn ni sọ̀rọ̀ mi yé yín àwọn àpẹẹrẹ ọkọ ọ̀run nìyẹn tó dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi. ẹ fi nọ́mbà yín lẹ̀ fáwọn tí wọ́n bá lu òwúrọ̀ àwọn kan báyìí tí wọ́n lè àwọn ọmọ ẹ ṣàánú wa kọ́jọ́ tó lọ kọ́nà tó jìn
nọ́mbà ọ̀nà lè pè sí. nọ́mbà mi ni 08023386539 òdú ní nọ́mbà yẹn kì í ṣàìmọ̀ fólókò WhatsApp nìkan ni o bó o bá pè mí lórí ẹ̀ a ní lè sọ̀rọ̀. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore Alore ẹ máa wò ó ẹ máa wò ó ẹ máa wò ó.